أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة، وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أدوبة الله سبحانه وتعالى، أترى إكاتي فوجي شنلا ومحمد صلى الله عليه وسلم. Ìkẹ́ Allah bareda tí ó ní tán kí ó máa bá orí ilé ìjẹta Allah subhanahu wa ta'ala, èyí tí ó ní parẹ́ tí ó sì ní tán kó máa bá Nábì wa Muhammad sallallahu alaihi wasallam, kó máa wà dúlórí ẹnìkan, kó máa bá wọn ará ilé, àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn, tó bá dẹ̀ ṣe ohun tí wọ́n ṣe ní ẹ̀sìn ní ti tòdodo, tí Allah bareda tó pàṣẹ tí ó jíṣẹ́ rẹ̀ Muhammad sallallahu alaihi wa alihi wasallam tí òun náà ṣe ní ẹ̀sìn. Ìkẹ́ náà à ń bẹ Allah subhanahu wa ta'ala kó jọ kó dákun kó má ṣàjẹ́ kí ó kárí ẹnì kọ̀ọ̀kan wa náà, gẹ́gẹ́ bá ti ń bẹ nínú àánú ẹ̀, nínú ìkẹ́, pípé kó jọ kó dákun èyí táwa ó ṣe gbẹ̀yìn ayé wa nínú ẹ̀sìn,
òun náà ni kó jẹ́ Islam. Èyí tá ṣe gbẹ̀yìn nínú ayé wa nínú ìlànà, òun náà ni kó jẹ́ ìlànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Àwọn kíra pẹ̀lú assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Àrọ ẹni kọ̀ọ̀kan wa, gbogbo ẹni tí Allah bá ẹ̀dá bá kọ dárọ̀ kí wọ́n wà pẹ̀lú wa ní dédé àsìkò yìí, ẹ má ṣá bá wa gbìyànjú bá wa share program yìí, kí Allah bá ẹ̀dá kó má ṣá san ẹni kọ̀ọ̀kan wa ní ẹ̀san lórí. Tayyib, gẹ́gẹ́ bá ti kọ síta ní alẹ́ àná, pípé pẹ̀lú àṣẹ Allah subhanahu wa ta'ala, tó bá ti di ní òní yìí, a ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún Sa'id al-Mubarak. Kìí wá ṣòun nìkan mọ́ lálẹ́ yìí bí iznillah. Àìpẹ́ yìí ni mo rí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni aláìmọ̀kan tí ń pera rẹ̀ lóní Kùránì yìí. So àìpẹ́ yìí ni mo rí ọ̀rọ̀ rẹ̀, ni mo bọ́rọ̀ rẹ̀ pàdé. Mo wá wò pé ó ti dá báhùn. So ẹ ti pé méjì nù tá so yín papọ̀, so láti fi ṣe kíni, láti fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún yín. Tayyib, mo sì fẹ́ rọ ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ìyá wa, ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ìyá wa, ẹ̀yin ọmọ ìyá dáadáa, kí Allah bá ẹ̀dá bá ní san yín lẹ́san lórí. Àwọn ẹni tó bá ń bú èébú ní comment section, àbí tó bá ń ṣépè, ẹ dákun ẹ má jẹ́ ká ṣépè fún wọn padà. Ẹ jẹ́ á máa ṣàdúrà fún wọn, kí Allah bá ẹ̀dá kó fọ̀nà mọ́ wọn. So èmi náà mọ̀ pé bí mi ṣe lè gbé sára kọ́lẹ̀ lòmíì tó já àwọn olólùfẹ́ wa tí wọ́n fẹ́ràn wọn torí Allah bá ẹ̀dá, bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe lè gbé sára. Ó tiẹ̀ ní bàbá wa dáadáa kan, wọ́n máa ń dìde sọ fún mi pé Sheikh, ẹ má pa comment section ní ẹ fi wọ́n lẹ̀. So wọ́n ní nǹkan míì tí wọ́n lè ṣe tó tayọ kọ́ máa ṣe lẹ́yìn náà. So wọ́n ṣáà máa wá nǹkan fi ṣeré. So tọ́mọdé bá ń sunkún, a máa ń fún tọ́ì ni. So àmọ́ káwa máa gbé wọn ṣépè padà, kí Allah bá ẹ̀dá bá wa fi ọ̀nà mọ́ wọn. Torí ọ̀rọ̀ ta fẹ́ sọ lálẹ́ yìí, wọ́n á ṣe ìpè gan ni o. Wọ́n á ṣe aláyé pé orí ìsọ kátàkátà ọ̀rọ̀ sí gbogbo wọn lálẹ́ yìí. Ìyá aláyé pé làwọn ọmọ yóò wá ṣe lálẹ́ yìí, tó bá fi lè wá síbí, ó yé báyìí. So okùnrin tí mo fi sọ̀rọ̀ ẹ pé tó bá sáà ti ń ṣe pé ẹ má jẹ́ ká wá ṣe pé fún wa. So ẹ jẹ́ ká máa sọ fún wọn pé ẹ pẹ̀lẹ́, ẹ kú ọ̀fọ̀ tó báyìí. Oníkùránì sọ pé òun advice Imam Ògbómọ̀ṣọ́. So ìrìnàjò tí mo lọ kò jẹ́ kéré bí sọ̀rọ̀ lánàá àti ìjẹta. Ó wá lóhun advice Imam Ògbómọ̀ṣọ́. Òun fún Imam Ògbómọ̀ṣọ́ ní mánà. Òun bá Imam Ògbómọ̀ṣọ́ dá mánà lórí ìrìnàjò tí àwọn Raabtoh, àwọn League of Imam ilẹ̀ Yorùbá, lórí ìrìnàjò tí wọ́n rìn lọ s'Ògbómọ̀ṣọ́. Ìrìnàjò yún náà ìrìnàjò òfò ní. So ìrìnàjò banza kawai, ẹmọ̀ táwọn sábà sọ pé banza, ìrìnàjò tí ò ní wúlò kankan, tí ò láǹfààní kankan, shirme kawai ni. Oye, ìrìnàjò rédèrèdè jákujàku gbà, kò sí àǹfààní kankan bẹ́ẹ̀, kò sí albarka bẹ́ẹ̀. So kò sí lè ní albarka kankan. Ìpè kọ́ o, torí àbòsí ń bẹ ń di gbogbo rédèrèdè tó ń bá kàn yín. Ó wá lóhun fẹ́ advice Imam Ògbómọ̀ṣọ́ rẹ̀. Tọ́, ẹ jẹ́ ká gbọ́ advice tó fún Imam Ògbómọ̀ṣọ́. Oye, ẹ jẹ́ ká gbọ́ ohun tó sọ. Now, Bismillahirrahmanirrahim. Short message tí mo ní fún Imam wa ní Ògbómọ̀ṣọ́, Imam Talha, ọlọ́run kó jẹ́ a rí yín pẹ̀lú dáadáa. Ṣé rí nǹkan tí ó wà nílẹ̀ yìí? In tó yẹ kíkiní, in tó yẹ kó escalate tó báyìí. Àwọn kan tẹ́ farati nínú àwọn tí wọ́n máa ń pera wọn ní Salafi, àwọn ni wọ́n jẹ́ kí ọ̀rọ̀ yìí, àwọn náà jẹ́ kó escalate tó báyìí o. Èmo dẹ̀ máa ń sọ láàtò kan, ṣé rí àwọn tí wọ́n máa ń pe nínú wọn tí wọ́n máa ń sọ pé àwọn Salafi làwọn yìí, èèyàn ò ní farati wọn tó ń tọ̀ ń bá ní àárọ̀ tó bá lọ́sàn-án ìkángun ẹ̀ ò ní dáa, téèyàn bá farati sọ́dọ̀ wọn pé nǹkan fẹ́ máa wí lọ́fẹ́ máa sọ, nǹkan fẹ́ rìn èyí tán bá fìsì lọ́fẹ́ fìsì, ìyẹn ilé kan gún dáadáa lálẹ́. Ṣé rí àwọn àṣìkáṣù kan wà tó jẹ́ sí pé yàrá láti sọ̀hẹ́bùn àwọn mẹ́ta kan àwọn
bẹ́nu dákẹ́ pẹ̀lú èdè odò òṣì tó máa ń sọ tó sọ pé ó máa sọ lárúbáwá àwọn odò àtàìmọ̀ kan tí ń bẹ́nu làákàyè rẹ̀. tọ́ oníkùránì àkọ́kọ́ náà tálẹ́ni tó wà ní ipò kí wọ́n dá mọ̀ràn fúnra wọn láàrin wa àti ìmáàmù Ògbómọ̀ṣọ́. ìbéèrè mi sí ọdún lákọ̀ọ́kọ́, ṣé ìwọ ló yẹ kó dá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní mọ̀ràn ni àbí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ló yẹ kó pé ọjọ́ kò pé tọ̀ ìrẹ́ oníkùránì ò gbọ́ wábí? kódà ìwọ nìkan kọ́ ló yẹ kí ìmáàmù Ògbómọ̀ṣọ́ pé jókòó. àtà Mr. alágbára omi tó jẹ́ bí mẹ́ńtọ̀ fún ẹ tó ń jẹ́ bí ọ̀gá fún ẹ, ó yẹ kí ìwọ àti Mr. alágbára omi ó yẹ kí ìmáàmù Ògbómọ̀ṣọ́ pè méjì pé tọ̀ abẹ́ ẹ̀gbọ́ bàbá àtọmọ ẹ jókòó alọ́rọ̀ abáyín lọ́rọ̀ ẹ wá ẹ má tẹ ìpẹ̀ má, tẹ bá kú lórí pé ń tẹ ìpẹ̀ ẹ ṣòfò dànù nù, so ẹ ṣàṣe dànù ayátàlkìyámà nìyẹn. ẹ wá ẹ má polówó ọṣẹ mà, tẹ bá polówó ọṣẹ ìtajà àwúre àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tẹ bá kú lórí rẹ̀ àṣeṣòfò òun lẹ́ṣe àṣedànù ní. ẹ wá ẹ má polówó ọ̀ǹtúmà, tẹ bá polówó rẹ̀ tẹ kú lórí rẹ̀ àṣeṣòfò àṣedànù ní. ẹ wá abẹ́ ẹ̀gbọ́ ni. ẹ má tako ẹ̀sìn Allah Ọba Adẹ́dàá mọ̀ pẹ̀lú àìmọ̀kan ìkẹ́kọ̀ọ́ tí ń bẹ lára yín. in tí ò bá yé yín, àwọn àfáà ìsìláàmù nù tí wọ́n kẹ́kọ̀ọ́ yanjú, àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìsìláàmù nù tí wọ́n kẹ́kọ̀ọ́ yanjú, ẹ béèrè lọ́wọ́ wọ́n láyé yín. tẹ́ bá kú lórí pé ń tako ẹ̀sìn Allah Ọba Adẹ́dàá tẹ́ sì fẹ́ máa múfẹ̀ẹ́ nu yín wá lórúkọ ẹ̀sìn, àṣeṣòfò òun lẹ́ ń ṣe dànù yẹn, kò lè wúlò fún yín láyé àtàlùkìyámà. so ta ló yẹ kó dára wọn mọ̀ràn nínú ìwọ àti ìmáàmù Ògbómọ̀ṣọ́? ìrẹ́ aláìmọ̀kan oníkùránì. so ó ti ẹ̀ mọ̀ wọn ara rẹ rárá àti rárá, ó tún wá fẹ́ dámọ̀ràn òun rí yìí, ó tún wá ń sọ kẹtẹkẹtàn rédèrèdè ó tún wá ń parọ́ ó ní fífaratì tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ faratì sọ́dọ̀ àwọn nǹkan tí wọ́n jẹ́ sálàfí, incorrect impression fún ọ lónìí tí wọ́n faratì sọ́dọ̀ àwọn nǹkan tí wọ́n jẹ́ sálàfí, òun ló jẹ́ kí ọ̀rọ̀ yẹn fi escalate tó léyìí. ó sọ pé faratì tí wọ́n faratì sọ́dọ̀ àwọn sálàfí, sọ́dọ̀ àwọn alùsùnnà, òun ló mú tọ́rọ̀ náà fi ṣe kíni tó tún fi léwu tó yìí. bó ni ó ṣe jẹ́ tó fi já sí wípé ọ̀rọ̀ tí àfáà Tọ́lé à ń sọ tó fẹ́ jọ ọ̀rọ̀ àwọn alùsùnnà, bó ló ṣe já sí wípé òun ni sábàbí fìtínà tí àfáà Tọ́lé à ń fèsì l'Ógbómọ̀ṣọ́? bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀? aláìmọ̀kan ọmọ. so àwa gan náà fúnra lára wa ń bí a sọ ipe àwo lè support àfáà Tọ́lé lórí bí wọ́n bá ṣe àdírẹ́sì ọba Ògbómọ̀ṣọ́. ọba ní ọba Ògbómọ̀ṣọ́, oye wọn bá má jẹ́ mùsùlùmí, ó ní bí ànábì ṣe bá àwọn ọba àsìkò rẹ̀ lò gẹ́gẹ́ bí olórí. so èmi fúnra lára mi mo fẹnu ara mi sọ. so ó wá ń parọ́ máwọn alùsùnnà. then ẹlẹ́ẹ̀kejì abẹ́lẹ̀kẹta, àwọn tí àfáà Tọ́lé tí wọ́n ń ṣe kíni tí wọ́n klíìchì pọ̀ pẹ̀lú, kìí ṣe pé súnnà kan tó ṣe kíní ní ń bẹ lára wọn tí wọ́n ń ṣe fa àwọn onífẹ̀ẹ́nu ni wọ́n. but àwa ń tiwa àwa rí pé àfáà Tọ́lé, mi ò sì sọ́dẹ̀ àti sọ̀rọ̀ yìí kìí ṣe àti yẹpẹrẹ àfáà, oye. so àwa gan náà mọ̀ yìí pé àfáà Tọ́lé bọ́n ṣe wàyùn, àwa gan náà mọ̀ yìí pé so wọ́n fojú tó súnnà dáadáa, wọ́n ń gbìyànjú nígbà tí wọ́n jáde, àsìkò tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe kútúbà, wọ́n gbìyànjú láti máa sọ ohun tó já sí wípé ó bẹ́ẹ̀rí mu, oye. kìí ṣe pé bọ́yá gbogbo ùsùlù súnnà òun ni àfáà Tọ́lé ṣe kíni ni wọ́n mọ̀ ń pa rẹ̀ tí wọ́n dẹ̀ ṣe kíni tí wọ́n dẹ̀ ń apply, but at least fún ẹni tó já sí wípé wọ́n fẹ́ máa sọ ohun tó dáa, èèyàn gbọ́dọ̀ ṣó yìí pé ẹni yóò ohun tó dáa lẹ́ni yìí gbé dání tí wọ́n ń sọ. kìí ṣe pé bọ́yá àfáà Tọ́lé wọ́n klíìchì pọ̀ pẹ̀lú àwọn alùsùnnà, tó tí mo bá ní kí n máa kà á kalẹ̀ fún ọ nísìn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn táfáà Tọ́lé klíìchì pọ̀ pẹ̀lú, èmi ò gbà wọ́n lálùsùnnà. Sànúsí Láfíàgì Ìlọrin ìgbà lálùsùnnà bí mo ṣe wà yìí ìgbà Sànúsí Láfíàgì Ìlọrin ní alùsùnnà kankan bí mo ṣe wà yìí, oye.
tọ́ àwọn ẹni tí Sanusi láfíàgì ń bá ṣe àfáàtọ́lá ń bá wọn ṣe ìgbà mílíọ̀nù náà lálùsúnnà oye àfá ìmúràn ẹlẹ́à ìgbà wọn lálùsúnnà bí mo ṣe wà yìí so kí ni problem ẹ̀ so oye tọ́ but ẹni yìí oye ìsọ̀rọ̀ ẹni yìí ní bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ èèyàn rí pé so àfá fẹ́ gbìyànjú àti máa sọ ohun tó dáa kì í dẹ̀ ṣe pé bọ́yá ó dẹ̀ hàn ní ọ̀rọ̀ wọn pé wọ́n á fi bẹ́ẹ̀ fojú tó in tí ń jẹ́ ìlànà àwọn sálàfù dáadáa lákin àwọn tó yá sí pé ó jẹ́ ìmàmà dájú nípa pé nǹkan báyìí ẹbọ ni nínú ẹ̀sìn Islamu tí èèyàn bá ṣe yóò dẹni òfò yóò dẹni àgbákò láyàtà kìámà gẹ́gẹ́ bí irú èyí tí wọ àti dáàdì rẹ̀ Mr. Lágbára Omi ń ṣe àfáà against ẹ̀ eléyìí ó wà glaring sí gbogbo àwọn èèyàn gbọ́dọ̀ jàǹbá wọn lórí eléyìí oye so fún délé tó bá fẹ́ máa sọ tó bá fẹ́ máa yàn ó sọ pé àfáà ń sọ ọ̀rọ̀ àwọn alùsọ́nà wọ́n sì ṣe kí ni wọ́n sì darapọ̀ mọ́ bí àwọn àfáà ìmúràn ẹlẹ́à àwọn Sanusi láfíàgì nǹkankan so tó bá wà wá dáadáa ní ìsìn táwọn ń ṣe lórí social media òun kọ́ ni àwọn Sanusi láfíàgì ń ṣe oye bá àwọn ń ṣe dáwà sunna tiwa ni dáwà sàlàfíà làwọn ń ṣe tiwa kò sí tó kàn wá pẹ̀lú ẹnìkankan ó fẹ́ràn rẹ̀ tiwa kọ́ so tiwa kọ́ ni pé ká fọ́sẹ̀ nìyẹn kókó fẹ́ràn rẹ̀ tiwa ni ká sọ ká sì mọ̀ bá tiwa lọ oye báyìí kó mọ́ wá parọ́ mọ́ àwọn alùsúnà ipá àwọn alùsúnà tí wọ́n darapọ̀ mọ́ àwọn alùsúnà gangan là ń takò pé kọ́ máa sọ̀rọ̀ só lórí náà so nahnu ahlùsúnà nahnu alladhina yatamassakuna bi'adami al-inkari ala ulati al-umur ala al-manabir àwa gangan la dìrọ̀ mọ́ pé káwọn èèyàn máa sọ̀rọ̀ sáwọn olórí wọ́n máa ṣe kíni kọ́ wọ́n máa tọwọ́ bọ imú àwọn olórí látorí mímbàrí àwọn ẹni tí àfáàtọ́lé á lẹ́pọ̀ mọ́yùn àwọn ni wọ́n ń pè pé wọ́n lè sọ̀rọ̀ só lórí náà ṣó ní làákàyè ni gbóló fọ́pọ́lọ́ rẹ̀ tí wọ́n ṣe máa ń ṣe bí dìndìnrín báyìí rẹ̀ ọmọ oníkùránì so ó máa ń ṣe bẹ́ni tó gọ̀ báyìí bá torí pé ò ní rúgbọ̀n bá torí pé kò sí rúgbọ̀n lẹ́nu rẹ̀ abájọ ó gbọ́dọ̀ máa ronú bí obìnrin torí ó jọ obìnrin náà ká ló bá ní rúgbọ̀n nínú ìsìn ò bá máa ronú bọ́ bí ọkùnrin oníkùránì so ó bá máa ṣe kíni ó bá máa ronú bí ọkùnrin ká ló bá ní rúgbọ̀n bọ́ngbà tó ti ní rúgbọ̀n gbọ́dọ̀ máa ronú bí obìnrin abẹ́ẹ̀rí nǹkan báyìí so kódà obìnrin míì gan ìrònú rẹ̀ ó dájú ìrònú ìrẹ́ ọmọ oníkùránì yìí lọ so àwọn alùsùnà àìmọye ìgbà tálùsùnà wọn mọ̀ ṣe dáwà pé ẹ má tako lórí tó sì di létí tó fọ́ lójú àfáìmọ́rẹ́ láàánú ó mọ ohun tó já sí wípé ó fa gbọ́nmi sí òtó láàrin wa àti wọn lórí ọ̀rọ̀ olórí kò sọ lórí yìí náà ni kó tó di pé àwọn náà wọ́n padà ń sọ pé kọ́ má tako lórí so lórí ọ̀rọ̀ olórí yìí náà ni so gbọ́nmi sí omi òtó tó wà láàrin àwa àtàwọn ikhwan lórí ọ̀rọ̀ olórí yìí náà ni ń bẹ́nu rẹ̀ so ó wá ń parọ́ máwọn alùsùnà àwọn tí wọ́n lẹ̀ dí mọ́ ó sọ pé in ti ń bọ̀ ọdún jẹ́ òun náà ní pé àfáà ń tako àwọn rédèrèdè ẹbọ tí wà tí ẹ̀gbọ́n rẹ̀ ń ṣe Mr. Lágbára Omi ìmọ̀wòye pẹ̀ so ìmọ̀wòràwọ̀ so ìmọ̀ṣekíni ìmọ̀gbọ́nsẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó sọ pé intínú rẹ̀ ń bàjẹ́ fúnnù oye intínú rẹ̀ ò dùn sí nìyẹn ipé àfáà ń ṣe kíni àfáà ń tako gbogbo àwọn nǹkan yẹn oye wallahi àwa sì support wọn lórí kọ́ máa tako gbogbo àwọn nǹkan yẹn ní problem pẹ̀lú ẹ̀ torí táwa náà gbọ́dọ̀ sọ ni oye a gbọ́dọ̀ oppose wọn lórí yẹn torí òdodo ni so pẹ̀lú yẹn a sì fẹ́ràn wọn torí òdodo ni oye so eléyìn ló sọ fáwọn èèyàn pé ń bá ẹnu jẹ́ eléyìn ní ń ka ẹ lára eléyìn ní ń dùn ẹ́ oye so kìí ṣe pé ọ̀rọ̀ pé kìnnìkan àwọn tó ń lẹ̀ dí mọ́yún àwọn tó ń bá ṣe nǹkan kan bẹ́ẹ̀ èèyàn ní bá wọn ṣe kó sórí ibú mélòó ló ti rí táwa ti ṣe so ọ̀pọ̀lọpọ̀ nínú yẹn ti sórí ibú darí lórí social media yìí àbí ká máa kà á fún wọn ni ìgbà tó yá sí pé àwòye sọ tó tayọ tó yá sí pé ọ̀rọ̀ ẹ̀sìn ni kò sí tó kàn wá pẹ̀lú problem ìgbésí ayé nìkankan so ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́yìn ọmọ ní bídà yìí orí ibú ti bá yín lórí social media yìí darí YESADUNA kánú ìgbà tó yá sí pé ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ló sọ so tàtún ní iṣẹ́ kí n tún kà fún ọ ni YESADUNA kánú so orí ibú wo ni ò bá YESADUNA kà lórí social media ń bí nígbà tó yá sí pé chọ́chọ́chọ́ ẹjọ́ ẹwẹ́ òsì kò sẹ́ẹ̀rí kò sí àyá Al-Qur'ani kò sáàdìsì àwọn ẹjọ́ òfò ma tọwọ́ bọ ìdílé àwọn onídílé in ti ń bá ká nìyẹn so
èèyàn mélòó lórí kó wá mọ́ bá wà fa ìjẹ̀gbọ̀n lórí ọ̀rọ̀ kan tí ò ní lárí lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni tó bá sì yà tó bá di pẹ́mi òun ò gbé yóò padà jùlẹ̀ ipò ti sóhun oníkùránì so máa tra àti ronú tó bá fẹ́ sọ̀rọ̀ kàn má jáde kó kàn má yanu kó má pàdé so gbọ́rọ̀ sínú làákàyè rẹ kó lo ainkoflam tí ń bẹ nínú orí rẹ aklu tí ń bẹ nínú orí rẹ kó lò dáadáa bá yóò wúlò fún abó yáyàn ni ta ni ó tiẹ̀ yá ní tí ó tiẹ̀ sínú làákàyè rẹ náà tẹ́lẹ̀ oníkùránì ẹ máa sọ̀sọ́ kú sọ rẹ lọ. àwọn ọ̀rọ̀ kan wà tí pé ọ̀gbọ́dọ̀ sọ pé ọ̀fẹ́ fara tì wọ́n àbọ̀ fẹ́ máa gba ọ̀rọ̀ wọn lò. al-munafiq al-mutakabbir wal-kha'in ẹ tó bá jẹ́ oníjàmbá èèyàn ẹ tó bá jẹ́ munafiki ṣèyí sọ̀hún àti ẹ tó bá jẹ́ onímọ́tómọ́tó èmi mo wà ń bẹ̀ kí lẹ́ ṣe àwa la dúró yàwá là ń sọ̀rọ̀ kí lẹ́ fẹ́ ṣe gbogbo ẹni tó bá nírú wà yẹn láyé tó bá nírú wà mẹ́ta tí mo dárúkọ yìí èèyàn ń ṣe kí ni èèyàn ò wọ́n ṣe farati wọ́n ṣe mú lọ́rẹ̀ wọ́n ṣe súnmọ́ gbogbo ẹni téèyàn bá ti rí irú wà báyìí irú wà yìí wà lọ́dọ̀. so ayásù pé ohun tó sọ ni pé kò yẹ kí mùdírù tiẹ̀ lẹ́nì kankan tí ó bá ṣe láyé mùdírù yín kò yẹ kí mùdírù lẹ́nì kankan tí ó bá wọn ṣe torí tó bá ń sọ pé èèyàn ní ìgbéraga fa yìí la ilaha illallah mùdírù máa ní ìgbéraga náà máa pọ̀ kí ní ó pọ̀ jù káníyàn lè sọ pé wọ́n máa ń fi ìgbéraga kẹ́yàn nítorí ìní ìgbéraga ìyà ní máa ń fà fún yàn so a bá sọ pé ọlọ́run máa fi ìgbéraga kẹ́ mùdírù àmọ́ àbùkù ló fà fún mùdírù ní ìgbéraga yàn òun sọ̀rọ̀ pé tí ìgbéraga bá wà lára èèyàn kọ́ má bóun tọ̀hún ṣe mùdírù ló ń rí fá sí yẹn ó mọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìgbéraga tí mùdírù yìí máa ń sọ ni hátà níbi kọ́nfẹ́rẹ́nsì tí wọ́n ṣe kọjá yìí ní bó wọ́n ti ń pè kọ́nfẹ́rẹ́nsì tí wọ́n ṣe kọjá tí wọ́n host ní Ìjẹ̀bú ó mọ àwọn ọ̀rọ̀ òsì àwọn ọ̀rọ̀ ìgbéraga rádáadáa tí ò ní ìtumọ̀ kan tí mùdírù yìí ń sọ ń bẹ̀ so tí mùdírù yìí sọra wọn di chairman fún gbogbo àwọn ẹni tí ń bẹ ń bẹ̀ so àwọn èèyàn sọ̀rọ̀ mùdírù wọn máa retí káwọn make kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ táwọn èèyàn sọ gẹ́gẹ́ bí ìtani tó bá ń sọ pé èèyàn ní ìgbéraga kò yẹ kó já sí pé ìwọ yìí gan ló túnmọ̀ ajáde máa sọ̀rọ̀ níbi tó ti ń defend mùdírù tó ti ń support mùdírù pàápín ìgbéraga ara mùdírù ló wà pípé èèyàn ní ìgbéraga ò ní ìgbéraga ní definition ìgbéraga mùdírù try mùdírù ní ó ma ní nínú pé èèyàn ní ìgbéraga ní pé kó ródòdó kó má tẹ̀lé so minal kibir an yara al-mutakabbir haqqa fayulghi nínú ìgbéraga ó náà ní pé kí ó ní ìgbéraga kó rí òdodo kó sì ṣe kíni kó sì pẹ́tì kó clear sí pé kíní yìí òdodo níṣẹ́ kó clear sí pé in tí ń sọ anù níṣẹ́ wallahi yóò sì dúró lórí anù yún pẹ̀lú ìgbéraga ní máa ń fà àmọ́ ìgbà tó yá sí pé ó yá láìmọ̀ kan so ìgbà tó yá sí pé ó ṣe kí ni ó yá láìmọ̀ kan ò dá kankan mọ̀ kò ní jẹ́ kó mọ eléyìí ìgbéraga ní máa ń fà Fir'aun la'natullahi alayhi kí ló mú tó fi rọ̀fádọ̀ òdodo tí Ànábì Musa mú wá tó ti bó ṣe clear sí Fir'aun tó ó clear sí ó ṣàyàrí ní pé àníṣẹ́ kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ irú rẹ̀ ní mùdírù yìí ṣe òdodo clear sí mùdírù yìí bàjẹ́ àmọ́ mùdírù tí mùdírù fẹ́ ṣe yún ipé àkáwọn èèyàn máa rí pé àwọn lulẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ àti mọ́tò àti gbága tí ń bẹ lára mùdírù tó rẹ̀ mùdírù ṣe àníṣẹ́ kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ sí àjọ pọ́ọ̀tì ẹ̀ pẹ̀lú ohun tó bá gbà ní so wàrásì ìtìjú àti kíni àti àìfàbalẹ̀ ló padà ṣẹlẹ̀ látara gbogbo nǹkan yẹn so ìgbéraga ni ìgbéraga kọ́ ló mú mùdírù tí mùdírù fi sọ pé gbogbo àwọn àfáà Mákà gbogbo àwọn àfáà Saudi ipe kò sí ètò mọ̀ kí ó tó àwọn ìgbéraga ní ọ̀gbẹ́ni ìgbéraga ló fà tí mùdírù fi sọ ìgbéraga ló mú tí mùdírù fi sọ pé tíráwo ni Ibn Baz kọ tíráwo kéwúwo ló mà táwọn tíra pẹlẹbẹ tíra Ibn Baz ló ní nínú tíra Ibn Baz ni so fatawa majmu'u fatawa Ibn Baz so àmọ́ ń gbàtà sí pé ìgbéraga ń bẹ́nu ìgbésí ayé mùdírù ẹni tó kọ majmu'u fatawa ẹni tó sí pé àwọn fatwa rẹ̀ àwọn ọ̀rọ̀ rẹ̀
iṣẹ́ rẹ̀ tó ṣe kọ̀ọ̀kan ni wọ́n kó sínú 18 volumes tírà yìí tó dẹ̀ já sí pé ó láwọn míì tó tún tóbi jù báyìí lọ nínú àwọn tírà o. So kí Mudiru wá ẹnu sọ pé iṣẹ́ wo ló ṣe, ó ti mọ̀ pé ìgbéraga ní bẹ́ẹ̀ gbèsè ayé àwọn èèyàn báwọn. So èèyàn gbọ́dọ̀ mọ bárò àwọn èèyàn báwọn ṣe torí èèyàn ò lè improve nínú ìmọ̀ ẹ̀sìn rárá àti rárá, ó kàn máa ṣàṣìdànù ni. So ó kàn máa ṣàṣìdànù ni. Kí ẹ̀yànú kó sọ pé tírà wo ti ẹni Ibn Taymiyyah kọ yéé bàbá ńlá onígbéraga ní ọ̀sọ̀ bẹ́ẹ̀. Kódà àwọn ọ̀tá Ibn Taymiyyah tí wọ́n jẹ́ Sufi gan, àwọn gan náà wọ́n jẹ́rìí sí pé ẹ má pààrọ̀ Ibn Taymiyyah yun ó ń kọ tírà ó ṣiṣẹ́, àmọ́ àwọn kẹ̀yà alágbàákò nítorí ṣẹ̀dá nítorí àwọn ẹgbà tí Ibn Taymiyyah nà wọ́n pé so tó bá ń sọ̀rọ̀ nípa ìgbéraga oníkùránì tó bá dijọ́ mi máa fi Mudiru ṣàgbéjúwe fún adákùn, máa kàn lo Mudiru fi ṣàgbéjúwe fún wa pé so irú àwọn Mudiru báwọn tẹ́ bá ti rírù gbéraga tí ń bẹ lára àwọn Mudiru lára àwọn èèyàn báyìí ẹ má mú wọn ní ọ̀rẹ́. So yóò ti yá àwọn èèyàn báwọn nítorí al-mathalul a'la òun ni Mudiru jẹ́ níbi ọ̀rọ̀ ìgbéraga dé, àpèjúwe tó tóbi jù àpèjúwe tó ga jù àpèjúwe tó tóbi jù ní Mudiru jẹ́ níbi ọ̀rọ̀ ìgbéraga dé. Ìgbéraga yóò pọ̀, ìwọ náà mọ̀ kò ṣe ní ká máa sọ fún ọ, ṣèbọ́ ọmọ markazi náà nìwọ náà, ó ṣe ní ká ṣe máa sọ fún ọ ni, ṣèbọ́ àjọ kí wọ́n markazi náà ni, ṣèbọ́ markazi gbogbo wa ìwọ náà mọ̀ náà. Ṣé Mudiru dá sí pé ẹnì kankan òjò Mudiru lójú láti sọ̀rọ̀ sí àtà àgbàlagbà gan ẹnì kankan òjò Mudiru lójú láti sọ̀rọ̀ sí, wallahi alazim ìwọ náà mọ̀. Mudiru ò lójú tí ẹnì kankan, Mudiru ò ní ìtìjú ẹnì kankan láti sọ̀rọ̀ sí, Mudiru ò mẹ́nìkan lé wọn lè sọ̀rọ̀ sí. Mudiru dá sí pé àwọn ò lọ wá báwọn ṣe sọ, àwọn máa sọ̀rọ̀ tàbá ìdílé ẹnìkan, wọn sì ní fẹ́ kán sọ tàbá ìdílé tiwọn. So tó bá dijọ́ mi Mudiru ni ó mú wá fún wa gẹ́gẹ́ bí àpèjúwe ìgbéraga wípé àfàtọ́lẹ́à o abẹ́ ẹ̀gbọ́ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣe rí ìwà kan bẹ lára, ó lè fàpọ́nlé sí fún Mudiru, ó lè sọ pé ìwà kan bẹ lára bàbá yín Mudirul Markaz, tẹ́ bá ti rí lára ẹnikẹ́ni ẹ má mú lọ́rẹ̀, ìgbéraga sì ni wà náà mútómútó. So kí a máa ríra rẹ̀, so kí a máa rí póhùn nìkan ni, kó má máwọ́ ti ẹnìkan kan, kó má máwọ́ ti ẹlòmíì, kó sá máa rí póhùn nìkan. Oye tó ó sọ fún afátọ́lẹ̀ abẹ́ pé tọ̀ ya imam abẹ́ gbọ́, so tẹ́ bá ti rí irú ìgbéraga tí ń bẹ lára Mudiru kọ́ ní àti kọ́k ìgbéraga tẹ́ bá ti rí lára èèyàn gẹ́gẹ́ bó ṣe wà lára Mudiru ẹ má mú ń tọ̀hún lọ́rẹ̀. So yóò ti yá àwọn èèyàn báwọn torí àwọn èèyàn ti mọ̀ pé so ẹni yìí ti máa ń ní gbéraga tipẹ́, àmọ́ kó wá máa sọ̀rọ̀ gbéraga kó má wàá mú Mudiru sí i, òun dààmú ara rẹ̀ ni, kò lè yá àwọn èèyàn. So àwọn èèyàn ò lè gẹ́ẹ̀tì Mudiru tí wọ́n sọ pé àwọn tẹ gbogbo àwọn alùsùnnà dì sínú odò ṣé gbéraga kọ́ kéèyàn máa kẹ́rù jẹ́ mọ́ bá Mudiru kí Mudiru máa sọ pé gbogbo àwọn alùsùnnà táwọn jọ ń wẹnú odò ọ̀rọ̀ táwọn jọ ń fà yìí, so àwọn tẹ̀ wọ́n sínú odò. Babalá ìgbéraga ni, àìjẹ́bẹ̀ kálẹ̀ ni tó bá tẹ̀ níbẹ̀rù alábẹ̀ẹ́dà lọ́kàn ó yẹ kó tẹ̀ mọ́ bẹ̀ pé alùsùnnà ó mọ́ tó ń pè bẹ́ẹ̀ ni àwọn tó wá sí pé gbogbo ìṣẹ̀mí ayé wọn ni wọ́n fi gbájúmọ́ kéwú àti ìmà. Ó wá sọ pé kódà àwọn ọmọ kéwú alùsùnnà gan Mudiru tó bẹ̀ kan sọ pé àwọn tẹ̀ wọ́n rì sínú odò ìmà tó ń jọ máa farọ̀. Wallahi Mudiru yóò sùn wọn, ṣé kò wá padà sún Mudiru ni wà sún Mudiru. So ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ ẹ̀dá kànmọ́ tẹ́ bá ń sọ̀rọ̀, so mò ń bọ̀ wá sí ti Mubaraku náà rídìrídì lòun náà ń sọ, tẹ́ bá ń sọ̀rọ̀ ẹ máa rò, ẹ má máa fa ọ̀rọ̀ fáwọn ènìyàn. So oye ẹ má máa fa ọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ rídìrídì tó sọ yìí nìsín torí ìwọ́n sì tó ń dífẹ́ndì Mudiru pẹ̀lú gbogbo àwọn rídìrídì àti jákujàku tí Mudiru ti ṣe ńlẹ̀ Yorùbá yẹn, tó ń dífẹ́ndì Mudiru tó wọ́n sọ fún àfàtọ́lẹ̀ pé sọ àwọn sálàfí kan nǹkan torí ẹ̀ ni ó di pé ò mọ́ tó ń ṣe, ìwọ́n sì ń dífẹ́ndì Mudiru. Àwọn sálàfí ta ni wọ́n ń dífẹ́ndì ẹ̀sìn Allah àti ìlànà òjíṣẹ́ rẹ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. So ó di yàtọ̀ wá báyìí lọ́bẹ̀ ẹ̀dà ó ṣàánú rẹ̀. Lọ́wọ́ lára àwọn táwọn sọ pé àwọn sálàfí làwọn irú wà yìí wà lára wọn. Torí ẹ̀kọ́ bá ṣe ń bá àgbàlagbà lò, ẹ̀kọ́ bá ṣe ń bá olórí ìlú lò, ẹ̀kọ́ bá ṣe ń bá.
ó ní wọn ní ẹ̀kọ́ bá ṣe ń bá àgbàlagbà lò. Wallahi gbogbo ìwà tó ń sọ yìí ara mùdírù ń bẹ lára mùdírù, uqsimu billah. Ó ma àwọn àgbàlagbà tí mùdírù sọ̀rọ̀ sí ilẹ̀ Yorùbá ni yìí. So láwọn àgbàlagbà, Islam ní ká máa pọ́n àwọn àgbàlagbà lé. Àwọn àgbàlagbà, àwọn tó bá ti nírun funfun lórí, tó bá ti yọ ewu, Islam ní ká pín ewu orí wọn lé. Ó wá máa dúró àwọn àgbàlagbà bẹ́ẹ̀ tí mùdírù sọ̀rọ̀ sí ilẹ̀ Yorùbá. So láwọn àgbàlagbà láwọn ẹni tó ń dàgbà, ó yá mú mùdírù náà gẹ́gẹ́ bí àpèjúwe fún nǹkan yẹn. So olórí ọjọ́ wọn lójú, irọ́ ló ń pa. Gbogbo àwọn ẹni tó bá gbólé gan wọ́n ti mọ̀ pé ó parọ́ máwọn alùsùnnà ni. Wọ́n ti mọ̀ pé ó ṣe kí ni, ó parọ́ máwọn alùsùnnà ni. Alùsùnnà wal jama'a, àwọn ni wọ́n máa ń ṣe dáwà yìí pé aláwọn tí wọ́n jẹ́ olórí sẹ́, ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ sí wọn lórí mímbàrí. Hadhihi da'watuna ya Musa dáwà ti wá rí. So dáwà alùsùnnà ni pé àníṣà àwọn olórí, ẹ má tako àwọn olórí lórí mímbàrí. Tí nǹkan bá dé tí wọ́n bá ṣe tí ò dá, ẹ wá ọ̀nà tẹ́ fi lọ ṣe nàṣíhà fún wọn tí wọ́n fi rí bí gbọ́. Àmọ́ kí wá dó sórí mímbàrí kó wá máa sọ̀rọ̀ sáwọn olórí, kò sínú dáwà àwọn ahlùsùnnàti wal jama'a. So eléyìí náà àtàwọn ọmọ yàrá ní bídí àtẹjọ wà lórí ànùgá wọn màmá pé rédè ìdíjàkújakú ló ń sọ bí eléyìí, kò sínú dáwà àwọn ahlùsùnnà wal jama'a. So tá bá fi lè rẹ́nìkan tó ń pèpè irú eléyìn lórúkọ súnnà, àwó dìde tì lórí ẹ̀pẹ́ rédè ló ń sọ. Ó fẹ́ dá fìtínà lẹ̀, ìtagbára rẹ̀ ò ní ká ló fẹ́ dálẹ̀ yẹn, torí olórí làwọn ẹni yìí wọ́n sí so wọ́n ní agbára, Allah bá ẹ̀dà gbágbára fún wọn, kò sí tí wọ́n lè dá lára. So kò sí tí wọ́n lè sọ pé òkè ẹni tí ń sọ̀rọ̀ yóò ẹmú ẹpá, àwọn ẹni tó ń gbé lẹ́yìn náà ọya ẹ̀yìn wọn pa. Olórí kò sí tí wọ́n lè ṣe ní àrà nípa pé tẹ́yàn bá provoke wọn, so tẹ́yàn bá sì múnú bí wọn, so Allah bá ẹ̀dà gbágbára lé wọn lọ́wọ́. So fún délé gbogbo àwọn eléyìí nínú àwọn hikma tí ń bẹ bí pé àwọn alùsùnnà wọ́n ń ṣe kíni, wọ́n máa ń takò àwọn ẹni tí wọ́n bá máa ń sọ̀rọ̀ sáwọn olórí. Wọ́n máa ń takò àwọn tó bá máa ń sọ̀rọ̀ sáwọn olórí. So fún délé má parọ́ máa wà alùsùnnà, dáwà tí wa kọ́ nìyẹn. Dáwà wa kọ́ ni pé kí wọ́n máa sọ̀rọ̀ sáwọn olórí. Dáwà wa kọ́, dáwà tí wa òun ni pé olórí wọ́n lè ṣàìṣe lóòótọ́, wọ́n lè níbi tí wọ́n kù sí lóòótọ́, àmọ́ ó ti níbi ṣẹ̀ríà ṣe ní ká bá wọn sọ̀rọ̀, kìí ṣe lórí mímbàrí. So ṣó wá rí lọ́dọ̀ tiwa, àgbà tó bá dàbí Firaun, óyé á ṣe bí Musa ṣe ṣe fún. Àgbà tó bá dàbí Firauna lọ́dọ̀ tiwa, bí ànábì Musa ṣe ṣe fún láṣe ṣe fún. So àgbà tó bá dàbí Abu Jahal lọ́dọ̀ wa, bí ànábì ṣe ṣe fún Abu Jahal láṣe ṣe fún. So wá rí àgbà tó bá dàbí Abu Talib lọ́dọ̀ wa, kò gbẹ̀san lọ́bẹ̀ dàbí, kò tún wá gbógun tí, óyé bí ànábì wá ṣe fún irú Abu Talib yẹn láṣe ṣe fún. Àgbà tó bá dàbí Abu Lahab lọ́dọ̀ wa, bí Allah bá ẹ̀dà bó ṣe ṣe fún Abu Lahabu, bẹ́ẹ̀dẹ̀ ní bá náà sọ́lọ́mù ṣe ṣe fún Abu Lahabu. So bẹ́ẹ̀ náà náà ṣe tírítì irú àgbà bẹ́ẹ̀ àwánù. Torí àgbà kan wá ní máa fa ọgbà Allah bá ẹ̀dà ya, kó máa fa ẹ̀sìn Allah bá ẹ̀dà ya lórúkọ rìsáàchì, lórúkọ ìmọ̀, kó máa sọ rédèrèdè, kó máa sọ jákujàku tí ò sínú ẹ̀sìn Allah bá ẹ̀dà, kó wá máa retí pé àwòtún wá máa yẹ́rú èèyàn bẹ́ẹ̀ sí pé ẹ̀yin ni bàbá wa. Bàbá kí ni? Bàbá tí ń da ẹ̀sìn Allah bá ẹ̀dà rú, irọ́ kó yà fọwọ́ mú ìjẹ́ bàbá rẹ̀. So àwa nìyẹn. So dáwà tiwa nìyẹn. So óyé má parọ́ mọ́ wa. Óyé àwọn àgbà tó bá nídìí ọwọ́ á fún wọn lọ́wọ́ wọn. Àgbà tó bá sì sọ ohun tó yapa ẹ̀sìn Allah bá ẹ̀dà, ibi tó bá ti ń gbé èsì tó dá á fún. Óyé ní máa sọ pé àgbà kan sì máa da ẹ̀sìn Allah bá ẹ̀dà rú máwọn èèyàn lọ́wọ́, wọ́n máa ba ẹ̀sìn Allah bá ẹ̀dà jẹ́. So Islam tó ní ká bọ̀wọ̀ fún wọn náà ni wọ́n fẹ́ máa tọwọ́ bọ̀, tó wọ́n fẹ́ máa fọwọ́ bàjẹ́ sí yùn. Tọ́ nínú ká wá sọ fáwọn èèyàn pé rédèrèdè làwọn eléyìí ń sọ àti ká mọ̀ bọ̀ wọn, èwo ni oròpó lóró nú jù. So aláìmọ̀kan náà àmọ́ngbà tó kéwú,
Ó yá tẹ̀síwájú. ọmọdé lò ẹ̀kọ́ bá ṣe ń bá àfáà lò wọn ò ní wọn ṣe kí ni wọn ní. so إذا فقدت المال فقدت يعني لم تفقد شيء إذا فقدت المال لم تفقد شيء. tó yẹ kó wó ló bá bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ yẹn bá èèyàn lọ owó kan á bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ yẹn nǹkan ò sọ̀rọ̀ nǹkan ò nu yẹn. أما إذا فقدت الأخلاق يعني فقدت كل شيء. tí ìwà bá yẹ bọ́ lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ wọ́n bá fi gbé èèyàn ò níwà tó bá fi gbé èèyàn ò níwà tó bá fi yúrò yẹn ha gbogbo nǹkan ló sọnù fún tọ̀hún. ìwà níwà lọ́wọ́ àwọn táwọn sọ pé àwọn sálábí sálábí ni wọ́n sálábí ìwà lọ́wọ́ wọn ní ìwà. so gbogbo ẹ tó bá lọ fara tì wọ́n àbẹ́yàn. Wọ́n ní ìwà, ṣé mùdírù ní ìwà ni mùdírù ló ń sọ̀rọ̀ nípa ọjà àwọn ọlọ́jà níbi tí wọ́n ti ń ṣe ipá àwọn fẹ́ máa dá unity ilẹ̀. Ìwà ń bẹ lọ́wọ́ mùdírù níbi tí wọ́n ti ń sọ pé àwọn fẹ́ máa ṣe unity ni wọ́n tún lọ ń mẹ́nu bà ọjà àwọn ọlọ́jà, wọ́n tún lọ ń lẹ́kọ̀ọ́ sí orí pánù ilé àwọn onílé. wàlẹ́ wọn mọ́rkàsí ẹ̀ lálàáfíà kankan. àwa ti sọ fáwọn èèyàn pé a mọ̀ wáyé gan ẹ sí èrè gan nínú ìwà. abẹ́ẹ̀rí nǹkan ó láwọn sáláfí wọn ní ìwà wàláhì níbi tí wọ́n ti ń ṣe mítìnì pé àwọn fẹ́ máa fa unity fa wọ́n sì ń lẹ òkò sí pánù ilé àwọn onílé. wọ́n ń sọ̀rọ̀ tàbá àwọn ẹbí àwọn kan àwọn nǹkan wọ́n ń sọ̀rọ̀ tàbá ṣé ara ìwà náà nù Mr. Oníwà. so ìwà náà nìyẹn ìwà wọn ń pè bẹ́ẹ̀ àbí Allah bẹ́ẹ̀ dá yóò fi ọmọ náà ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe lóhun ó ṣe kíni ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe lóhun ó jẹ́ lórí rédèrèdè tìwọ tí ìwọ sọ ń tẹ̀. tọ́ mulhidu ìlú Ẹ̀pẹ́ yìí Sa'id al-Mubarak ẹkúnmọ̀ ohun tí ẹ gbogbo ohun tí ó ṣáà ti fa tó ń fi rí tọrọkọ́bọ̀ gbà lọ́wọ́ àwọn èèyàn òun lòun máa ń wá ń sọ ń tòun. Sa'id al-Mubarak ó sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ so a lè má fèsì fún gbogbo àwọn ọ̀rọ̀ yún but a tọwọ́ bọ àwọn ibi tó ṣe pàtàkì náà. ayyuhal ladhina amanu mo pè yín tẹ́ nígbàgbọ́ òdodo tàbí máa mú ìlú kan tàbí bí ńlá kan tàbọ́bà ìlú kan mọ́ ọ torí pé wọ́n ló ṣàdéhùn fún wa pé bí yàn bá dúpẹ́ ó máa ṣàlékún orí bí yàn ò bá sì dúpẹ́ ẹni pẹ́ lómi ó máa lérò yìí pé kí ló fẹ́ wí mbẹ̀ torí pé ọ̀rọ̀ Rọ́bítọ̀ yìí àti Ògbómọ̀ṣọ́ yìí òun náà ni ti ń jẹ́ àárín ìrànyìn lọ́wọ́ bí yàn bá sì wòye sọ̀rọ̀ mi lọ́jọ́ tó ti pẹ́ ẹ̀rí bọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ èmi èyí sábà sọ sí mi èyí sì sábà wí sí mi èyí sì sábà fi sí àmọ́ bọ́rọ̀ bá délẹ̀ ńjọ́ mi báyìí gbogbo ẹni tí ò já mọ́ nǹkan kan lágboolé bàbá rẹ̀ òun ló máa bọ́ sórí social media yóò lóun fún yàn nímọ̀ràn ó máa gbọ́ ìmọ̀ràn mi fún mami Ògbómọ̀ṣọ́ ẹlòmíì ó sọ pé ìmọ̀ràn mi fún àwọn arábítà ẹlòmíì ní ìmọ̀ràn mi fún ọba Ògbómọ̀ṣọ́ nínú ilé tí wọ́n ti bí ẹlòmíì wallahi nínú ẹbí wọn kò wúlò wọn à sì recognize ẹlòmíì nínú òbí ẹ̀ toró nǹkan ti balẹ̀ jẹ́ ó ti bẹbí jẹ́ ẹni ó balẹ̀ jẹ́ tó bẹbí jẹ́ tí ò dá nílùú tán ti bí ẹ dákun ìmọ̀ràn wo ni ó fún yẹn nílùú rẹ̀ nílùú ẹlòmíì ẹni ó jásí pé tí wọ́n bá ń ṣe nǹkan. Wallahi mo fi Allah bẹ́ẹ̀dà mo fi búra ṣẹ́rá àwọn ọmọ yìí àwọn ọmọ al-Mubaraku àti àwọn ọmọ ONIQURANI àti àwọn YESADUNA kan ẹ kàn fẹ́ jẹ́ sábàbí tí ẹ fẹ́ fi tó mùdírù láṣìírí ìrẹ́ al-Mubaraku lílọ táwọn Raabtoh lọ sí ìlú Ògbómọ̀ṣọ́ bí amri man pẹ̀lú àṣẹ ta ni wọ́n ṣe lọ sí pẹ̀lú àṣẹ ta ni wọ́n ṣe lọ sí Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn èèyàn ni wọ́n mọ̀ pé ẹni tí ń champion Raabtoh
tó gbé ààrẹ kalẹ̀ gẹ́gẹ́ bí champion fáwọn Raabtoh gbogbo àwọn èèyàn mọ̀ pé mùdírù ni ìyún afá Habibullahi Adam gbogbo àwọn èèyàn mọ̀ pé mùdírù markazi tayyib ó ń sọ nọ́rọ̀ rẹ̀ ipé ọ̀rọ̀ nípa ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti Raabtoh àti ọba Ògbómọ̀ṣọ́ ipé oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n jáde tó wọ́n a máa sọ̀rọ̀ lórí rẹ̀ lórí social media ẹ̀rọ ẹlòmí yóò ní ìmọ̀ràn fún ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹlòmí yóò ní ìmọ̀ràn fún ọba Ògbómọ̀ṣọ́ ẹlòmí yóò ní ìmọ̀ràn fún lágbájá tọ̀hún ipé ẹlòmí sì rèé nínú ìdílé rẹ̀ kò dá ó ti bẹbí jẹ́ ó ti bọ̀nà jẹ́ ta ló rò pé òun rí fa ọ̀rọ̀ yun sí nínú ẹ̀mí ara rẹ̀ àwa ń ti wá nísìn àwọn ò bẹbí wa jẹ́ wallahi wọ́n fẹ́ràn wa nínú ẹbí wa hatta àwọn ẹni tí wọ́n gba súnnà gan nínú ẹbí wa wọ́n fẹ́ràn wa wọ́n nífẹ̀ẹ́ wa oye àwọn òrànjúmọ̀ nǹkan kan nínú nǹkan ẹbí sórí ìjẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ yùn nínú tó ní ṣe pọ̀ pẹ̀lú ẹbí tiwa ni àwọ̀ tún arànjú ma lónìí yìí bí mo ṣe ń sọ̀rọ̀ tí wọ́n bá tún sọ fún mi pé kí n múra kalẹ̀ o ìmáàmù lè padà wá kan ìdílé wa o tó yá sí pé èmi ni wọ́n fún ọ èsì tí ń tún fún wọn ni pé ìwà áfítà kí n jẹ ìmáàmù Ògbómọ̀ṣọ́ dáíyà lèmi olùpèpè ni mí so nínú àníyàn mi sì ni pé mo fẹ́ ní mọ́sálásí ara mi tọ́lọ́run bó sì ṣe so èsì tí ń tún fún wọn ó mà dí èmi mi iṣẹ́ ni tí máa ń gbójú lé nǹkan oní nǹkan àbí tí máa ń gbójú lé ogún ọmọ agbójúlégún ọmọ ajẹbíríkì àbí wọ́n ṣe máa ń sọ rédèrèdè yun oye tọ́ ní ìsìn mo wá ń béèrè lọ́wọ́ ìrẹ al-Mubaraku ó ní ẹlòmí tó ti bà ẹbí jẹ́ tó ti bà ilé jẹ́ tó ti bọ̀nà jẹ́ òun náà fẹ́ máa dá sọ̀rọ̀ bó ní àárín àfá Sauban àti mudirul markazi bó láàrin wọn ṣe rí àti wípé tó bá sọ fún wa bí àárín wọn ṣe rí àti bí wọ́n ṣe ń gbé àti bí wọ́n ṣe ń ṣe dákun ta lẹni tó rán àwọn Raabtoh lọ sí Ògbómọ̀ṣọ́ ta lẹni tó fún wọn láṣẹ àbí ta ní ó jẹ́ bí lídà tí ó sọ fún wọn pé ọya ẹ̀ṣìnrìn àjò báyìí ṣé mùdírù ni mùdírù tó bá wá jẹ́ mùdírù ni so mùdírù lè kó àwọn èèyàn jọ pé kí wọ́n lọ ṣàtúnṣe nílùú àwọn kan ní agboolé àwọn kan ní àárín àwọn àwùjọ kan bó wá ní àwùjọ ẹbí mùdírù ṣe wá jẹ́ ó mọ̀ èmi bá yín dá sí gbogbo àwọn ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ bọ̀ mo fẹ́ kọ́ èèyàn ọmọ tẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ yìí mo fẹ́ kọ́ yín lẹ́kọ̀ọ́ àti Raabtoh òun gangan fúnra lára wọn uridu an u'addibakum ajma'in mo fẹ́ kọ́ gbogbo yín lẹ́kọ̀ọ́ lálẹ́ yìí kẹ́lẹ̀ bá mọ̀ èyí tó kàn nínú wàhálà àti ìṣòro ìgbésí ayé yín tí mùdírù tó bá já sí pé àwọn ni wọ́n bá ní káwọn Raabtoh lọ s'Ógbómọ̀ṣọ́ nínú agboolé Ayélára lọ́dọ̀ ọba Ògbómọ̀ṣọ́ láwùjọ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí l'Ógbómọ̀ṣọ́ ipé kí wọ́n lọ ṣàtúnṣe àbí bẹ́ẹ̀ kọ́ àbí ìwọ ń sọ lẹ́nu ara rẹ lọ́hùn wípé ẹlòmíì tó ti balé jẹ́ tó ti bẹbí jẹ́ tó ti bọ̀nà jẹ́ òun náà fẹ́ máa sọ̀rọ̀ bó ní àárín mùdírù àtẹbí wọn wá sọ fún wa tó bá wá sọ bí àárín mùdírù àtẹbí wọn ṣe jẹ́ óyé tó bá sọ bí àárín mùdírù àtẹbí wọn ṣe jẹ́ wá jẹ́ kó yé wa ṣé irú èèyàn bẹ́ẹ̀ ló yẹ kó wà nídìí pé kí wọ́n gbé àwọn èèyàn dìde lọ s'Ógbómọ̀ṣọ́ pé ẹ lọ bá wa ṣàtúnṣe níbi ìdílé báyìí ẹni tó fẹ́ fọ ìgbẹ́ ìdí àwọn kan ìgbẹ́ ló sì pọ̀ nídìí wọn yìí irú kí nìyẹn so a máa ń sọ fẹ́yàn ọmọ yìí pé ẹ ní ẹ̀kọ́ ẹ ìrònú kẹ tó sọ̀rọ̀ kálẹ̀ bá máa ń gbọ́rọ̀ yẹ̀wò ní kẹ tó wá sọ jáde ẹ̀ ní máa yẹpẹrẹ ara yín torí lédèrèdè ní gbogbo eléyìí tó sọ kalẹ̀ yìí ò bá máa wo ò bá máa sọ so tí àwọn Raabtoh tí wọ́n bá lè lọ s'Ógbómọ̀ṣọ́ lọ sí ìdílé àwọn kan if Raabtoh can go to some people's family house in Ògbómọ̀ṣọ́ land to reconcile to make reconciliation between them
láti já sí wípé kí wọ́n ṣe kíni kí wọ́n ṣàtúnṣe láàrin agboolé náà àti àwọn àwùjọ tí wọ́n ń bẹ́ẹ̀ bóò ni rábítà ò ṣe ní lè ṣàtúnṣe àárín mùdírù àti àwọn tó kù wọn. O mà tọdún tí wọ́n ti ń fa ọ̀rọ̀ tí wọ́n ń fà láàrin wọn ni kò kàn mí o, so kò kàn mí o, àmọ́ mo fẹ́ jẹ́ kí gbogbo yín kẹ́ lẹ́kọ̀ọ́ pé gbogbo rédèrè táwọn rọ́bítọ̀ lọ ń ṣe yún jákujàku gbá rédèrèdè gbá ìranù tẹ́yẹ́yẹ́ jákujàku nonsense, a total nonsense. So ojú ayé lásán. Torí ó dá mi lójú pé táwọn rábítà tó bá fi lè sọ pé àwọn fẹ́ mẹ́nu bà in tí ń bẹ láàrin mùdírù àti àwọn ìyókù wọn, wọ́n lè gbèpè èpè wọ́n kàn forí kó èpè ní àti yẹpẹrẹ. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ẹ̀ríyùn tó ń sọ pé àwọn jẹ́ rábítà oye omi inú wọn ti wà lábẹ́ mùdírù. So ṣé àwọn eléyìí náà wà ẹ̀yà Abdulrazak Abdulaziz Ìṣọ̀lá tí ń bẹ ní Kòròdú. So Abdulrazak Abdulaziz Ìṣọ̀lá tí ń bẹ ní Kòròdú tó tẹ̀lé wọn lọ sí rábítà, tó tẹ̀lé wọn lọ síbi tí wọ́n jọ lọ l'Ógbómọ̀ṣọ́. ṣèbí eléyìí ti wà pẹ̀lú mùdírù fọ́jọ́ tó ti pẹ́. Eléyìí ti wà pẹ̀lú mùdírù fọ́jọ́ tó ti pẹ́. Ó wà náà tó máa ń fún mùdírù ní information nípa àwọn ìsọkúsọ tí mùdírù máa ń sọ. Oye tọ́ àǹfààní wo ìwúlò wo ni ìbálòpọ̀ àti àjọṣe Abdulrazak Abdulaziz Ìkòròdú jẹ́ fún mùdírù láti fi lápa nípa ìbágbé mùdírù pẹ̀lú àfáà Sauban tó ń jọjọ́ mọ́ bàbá. Ṣé eléyìí ni ó wá dìde lónìí yìí bí wọ́n ṣe dìde pẹ̀lú ipá àwọn ń lọ sí Ògbómọ̀ṣọ́ láti lọ ṣàtúnṣe? Ṣé eléyìí ni ó wá dìde lónìí pé òun fẹ́ ṣàtúnṣe láàrin mùdírù àti àfáà Sauban? Lẹ́ni tó yá sí pé ìbálòpọ̀ rẹ̀ pẹ̀lú mùdírù látọdún yìí kò lápa níbi pé kátúnṣe wá láàrin mùdírù àti ẹni tó ń jọjọ́ mọ́ bàbá. Ìbólẹ̀ máa ń fi làákàyè sẹ́yìn ọmọ tìǹtìǹ ní oníbídí àjàkújàkú rédèrèdè tẹ́kàn ní làákàyè. Ó kàn wá jáde ó wá ń sọ rédèrèdè lẹ́nu àìgbọ́n lásán. So bẹ́ẹ̀ náà ló ní bó ni wọ́n ti ń pè yẹ̀sàlónákà, bẹ́ẹ̀ náà lòun náà ń sọ rédèrèdè tóun náà ń sọ jákujàkú yìí ráyè tẹ́lẹ́yìn eléyìn ò máa ti ń ṣe iná ń tiẹ̀. Oye so wọ́n lè lọ s'Ógbómọ̀ṣọ́ lọ ṣàtúnṣe àwọn ìdílé kan. Ìdílé mùdírù ńkọ́? Òkè ó fẹ́ sọ fún mi pé ìdílé mùdírù lálàáfíà àbí? Mo ráwọn kan tí wọ́n ní ẹ̀kọ́ wọ́n sọ pé so the matter of imamship is about religion but that is family issue. So family issue is ọ̀rọ̀ ẹ̀sìn. Silatul rahim ìsokùn ẹbí pọ̀ kìí sọ̀rọ̀ ẹ̀sìn àbí? Ọ̀rọ̀ tradition ní ìsokùn ẹbí pọ̀ ìgbàtọ́ sí pé ẹ̀kéwú. So Silatul rahim ìsọ ẹbí pọ̀ ìsokùn ẹbí pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́. Ìgbàtọ́ sí pé ẹ̀kẹ́kọ̀ọ́ ẹ̀ mọ̀ ń pa ìsìláàmù kálẹ̀ bá mọ̀ tó ń pè ní okùn ẹbí ni ẹ bá mọ̀ pé kódà mùdírù sínú ẹni tó yẹ kẹ́ máa ṣe kíni tó yẹ kẹ́ máa gbọ́rọ̀ lẹ́nu wọn. Oye kálẹ̀ bá mọ̀ tó ń pè ní okùn ẹbí, kálẹ̀ bá mọ̀ bí okùn ẹbí bó ṣe kíni bó ṣe nípọn tó bó ṣe le tó. Kẹ́yì ọmọ ìyá rẹ̀ tí è ṣe mùsùlùmí gan tó jẹ́ kèfèrí kódà tí ń ṣẹbọ ó gbọ́dọ̀ já okùn ẹbí rẹ̀. So ó gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ já okùn ẹbí rẹ̀ lọ́mọ ìyá rẹ̀ tí ń ṣe kíni tí ń ṣẹbọ. Àmọ́ ó jẹ́ kó mọ̀ kíkankíkan ipò orí àánú ló wà. Ó ní fi lọ́rùn lẹ̀ ó máa sọ fún. Oye ká tó wá sọ ẹni tó wá sí pé wọ́n jọ ń pera wọn mùsùlùmí wọ́n jọ ń pera wọn. Ó wá máa tọdún tí ìjàyún ti wà láàrin wọn. Wọ́n wá dìde lónìí pé àwọn ń lọ sí Ògbómọ̀ṣọ́ àwọn fẹ́ lọ ṣàtúnṣe láàrin ìdílé kan. Aṣèṣòfò dànù lásán tẹ̀ kàn ṣe. Aṣèṣòfò kódà kò nídìí ká ẹ̀ṣẹ̀ mọ́ fún yín láyà pé ń ṣàṣèṣòfò lásán. Torí mo rí tẹ́lẹ̀ yìí ń ka àwọn áyà kan so ṣàtúnṣe ní kí wọ́n lọ ṣàtúnṣe yún láàrin mùdírù àtọmọ ìyá wọn. So ó ka hadithi Ànábì sàlámù gbígbọ́n láti lóòótọ́ ni ọya ní kí wọ́n lọ apply nǹkan yún láàrin mùdírù àti àbúrò wọn kó rí tí mùdírù ò fojú wọn rí. Ṣèbọn ló fà tọ́pọ̀lọpọ̀ nínú yín tó yá sí pé ẹ̀tí ẹ̀kéwú markazi gan tó yá sí pé àsán pé ìfẹ́ mùdírù lásán tẹ́kàn fi ń ṣe kíni tẹ́kàn fi ń trend káàkiri. Torí ẹ̀lẹ́ ti sọ markazi di family house now. Ẹni tí ò tẹ́ tán pẹ̀lú ìdílé bàbá Ádámà fa wallahi wọ́n sì ti sọ markazi di family house débi pé ẹni tó ń jẹ ẹjọ́ jẹ́ ọmọ bàbá gan
ó fẹ́ lè má rí bí wọ́n torí àwọn ìjà òṣì tó yá sí pé ẹ̀ ń jà yun tẹ́sì látúnṣe rẹ̀ ṣe ẹ̀yin lè fẹ́ wá lọ ṣàtúnṣe ilé àwọn kan wàláhì yẹpẹrẹ ló jẹ́ fún yín kálẹ̀ bá mọ̀ nǹkan yun so àwọn ọmọ tí wọ́n jáde tí wọ́n wá ń sọ̀rọ̀ tí wọ́n sọ pé àwọn ń gbé lẹ́yìn wọ́n kàn máa tún yín láṣìírí ni àwọn èèyàn mọ̀ rábò sí yín ni so adúrúbẹ̀ ṣe pọ̀ ní rábítà yun so kó má wá sẹ́ni tó lè jẹ́ olùbáwí mùdírù tó lè jẹ́ olùbáwí mùdírù pé àbẹ́ẹ̀gbọ́ ẹwà so in ti ń bẹ láàrin ẹ̀yin àti ọmọ bàbá yín yìí so bóò ní ká ṣe rìn bóò ní ká ṣe ṣe kẹ́ tó máa lọ sógbómọ̀ṣọ́ ìlú tèmi lògbómọ̀ṣọ́ ọlọ́mbò ní jẹ́ kó dàrú o óyé ọlọ́mbò ní jẹ́ kó bàjẹ́ o óyé ẹ̀hẹ́n ilé mi ni Ògbómọ̀ṣọ́ wà o ọlọ́mbò sì ń jẹ́ kó bàjẹ́ o àmọ́ ẹ tún agbolé tí ń ṣe ná ẹ kọ́kọ́ tún agbolé tí ń ṣe ná ẹ fọ̀gbẹ́ tí ń bẹ ń dì yín ná kẹ́ tó ní ẹ fẹ́ fọ èyí tí ń bẹ ń dì àwọn kan ẹ nù tọ́ agbolé yín ná kẹ́ tó nu ìtọ́ agbolé àwọn kan so àtúnṣe dá wa sọ pé àtúnṣe ò dá o Mubaraku kó máa gbọ́ mo ti sọ pé gbogbo ọ̀rọ̀ rẹ kọ́ ní ìṣèkíni ní fèsì fún so èyí tí mo sọ yín sí o ti kọ́wà gbogbo àwọn rédèrèdè tó ń sọ torí kìí sọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ rédèrèdè ló kàn sọ so àwọn ọ̀rọ̀ àbòsí jákujàku agbọ́dọ̀ pọ́n ìgbìyànjú wọn lé agbọ́dọ̀ jẹ́ kó mọ̀ pé wọ́n gbìyànjú nǹkan kan bẹ́ẹ̀ gbìyànjú òṣìwò ìgbìyànjú kárí mi àti ìgbìyànjú ojú ayé so ìgbìyànjú kan sáà rí pé a wà ń bẹ̀ ìgbìyànjú rédèrèdè ìgbìyànjú àkóbá tí wọ́n lè lọ gbin irun rẹ̀ ní ọ̀dọ̀ ẹni tí ó ń champion Raabtoh wọn so kán lọ dán wò káàdì wọ́n kàn dán wò ipò òkè o afẹ́ dá sí ọ̀rọ̀ àní mùdírù àti àfà Sauban wọ́n sì broadcast ẹ̀ ó dá mi kìíní lójú pé tí mùdírù bá fi lè gbé wà àwọn jáde fún ẹ ìpè ní gbogbo wọn gbà wọ́n forí kó pè kó lọ́dọ̀ mùdírù ni so lẹ́yìn tẹ́mẹni tẹ́ni ní ìsìnlẹ́bẹ̀rẹ̀ sí sọ pé agbógun mẹ́tì so ó dá mi lójú pé táwọn Raabtoh bá fi lè dán kìíní ìwò gan gbogbo ẹ̀yin ọmọ oníkùránì àti ọmọ ìsàlúnà kankan bẹ́ẹ̀ ẹ kọ́yìn sí Raabtoh yun níbi tí ìfẹ́ mùdírù yun ti wà lọ́kàn yín dé ọmọ burúkú gbogbo yín so ẹ̀yin tẹ́ lẹ́kọ̀ọ́ tẹ́ máa sọ̀rọ̀ gbé àwọn kan alọ́bẹ̀ẹ́dà ó fi yín mọ́nà wọn bá tí mo kàn fẹ́ sọ nìyẹn so wọn bá tí mo fẹ́ ṣe kí ni wọn bá tí mo fẹ́ wí nìyẹn mo fẹ́ jẹ́ káwọn èèyàn pè wọlé so mo fẹ́ jẹ́ káwọn èèyàn ṣe kí ni káwọn èèyàn pè wọlé 09052740938 so torí ẹ̀ lọ̀rọ̀ mi ò ṣe ní pọ̀ lálẹ́ yìí pé ẹ̀ ń ṣe rédèrèdè sọ pé ẹ̀ ń ṣàtúnṣe tẹ́bà rí hàn sọ fún yín àwó sọ fún yín rédèrèdè gbá òun lẹ́ ń ṣe fa ẹ̀ ń ṣe rédèrèdè nífa pé ẹlòmíì tó ti balé jẹ́ tó ti bọ̀nà jẹ́ ẹlòmíì tó ti balé jẹ́ tó ti bọ̀nà jẹ́ tó ti balé jẹ́ tó ti bọ̀nà jẹ́ bàbá ńlá pèjúwe ló mú kalẹ̀ fún ọ̀gá yín so tí gbogbo yín sì mà fa látọdún yìí kìí sọ̀rọ̀ ọdún mẹ́wàá ní ìfà tí wọ́n ti ń fa ọ̀rọ̀ yún fa wallah kìí sọ̀rọ̀ ọdún mẹ́wàá rí ọ̀rọ̀ ọdún mẹ́wàá kọ́ rí so ṣebí bí Raabtoh ṣe dìde tó ń sọ pé àwọn fẹ́ máa ṣàtúnṣe káàkiri ṣebí bí tó ti yẹ kán bẹ̀rẹ̀ àtúnṣe òṣì wọn nu ṣebí tó yẹ kán ti bẹ̀rẹ̀ àtúnṣe òṣì wọn nu ilé láti ń kọ́ ẹ̀ṣọ́ ròde charity begins at home ilé láti ń ṣe kíni láti ń kó ẹ̀ṣọ́ ròde charity begins at home but gbogbo yẹn nígbà gbogbo yẹn nígbà 09052740938 WhatsApp so nọ́mbà wa nìyẹn fẹ́ni tó bá fẹ́ pè wọlé wa máa sọ rédèrèdè máa sì jákujàku
habitat tó lè wọ habitat tí wọ́n lè wọkọ̀ láti Èkó lọ sí Ògbómọ̀ṣọ́. Kódà wọn nídà ti wọkọ̀ lọ ságége, wọ́n kàn rinṣẹ̀ lọ ni. Naam, salamu alaikum. Naam, ẹkú gbìyànjú. Àmín. Lóòótọ́ ni àwọn tí wọ́n pe àwọn ní wákìlì tó bá lè lọ bí wọ́n sọ fún àwa ìmáàmù gẹ́gẹ́ bí pé ẹni tí ó lọ sí àtúnṣe. Àwọn tí wọ́n ń bá sọ̀rọ̀ tí wọ́n ní àwọn sọ̀rọ̀ ayọ̀ níbi tí wọ́n láwọn ti fẹ́ yanjú ọ̀rọ̀, wọ́n ń ṣẹ́ ìpè fún odidi chief imam ìlú tí í ṣe pé ó ti kúrò ní orí ipò yẹn. Kò wá sí ẹnìkan báyìí tó lè dá wọn lákẹ́ pé a wá ṣàtúnṣe ni. Ẹ má sì sọ̀rọ̀ débẹ̀ yẹn. So àwọn náà dẹ̀ jókòó síbẹ̀. So tó túmọ̀ sí pé àwọn yẹn èmi kàn rí wọn ní rí pé wọn kì í ṣe àkàn rí wọn gẹ́gẹ́ bí society kan láàrin ara wọn. Wọn èyí ṣe àwọn Islamic scholar wa nílẹ̀ Yorùbá. Nítorí pé tí wọ́n bá jẹ́ Islamic scholar wa nílẹ̀ Yorùbá, so kò yẹ kí àwọn tí wọ́n ti sí nípò kankan wọ́n máa bẹ̀rẹ̀ fún odidi ṣèfimọ̀ ìlú kí wọ́n máa ṣe ìpè báyẹn, kí wọ́n sì má lè dá wọn lákẹ́. Ó túmọ̀ sí pé wọ́n kájú òṣùwọ̀n ipò yẹn àti pé gata ló yàn wọ́n. So sáwọn tá a máa tẹ̀lé nílẹ̀ Yorùbá nìyẹn, sáwọn aṣáájú tá a máa tẹ̀lé nìyẹn. Ẹ wò tí mo kàn máa ń bẹ̀ ni pé gbogbo ètò ẹ̀kọ́ lórí bàbá wa aṣífìmọ̀ Dr. Toliat Ayilara Olùṣínà, gbogbo ètò ọ̀tá lórí wọn ọlọ́ọ̀gbà wa sọ di òfò. Àmín. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Naam. Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Naam, Ọlọ́run abẹ́ Ọlọ́run bá aláàpọ̀ kó bá ṣàlékún dáadáa. Àmín. Àtẹ̀yìnà bí iznillah. Kí àánú Ọlọ́run fi ilẹ̀ ń gbà kọ̀ọ̀kan. Àmín. Gbogbo àbá àwọn ọ̀tá, gbogbo èròǹgbà wọn láburú, Ọlọ́run má jẹ́ ó wá sí ìmúṣẹ lórí àtàwa náà. Àmín. Alhamdulillah, tí nǹkan tí gbogbo ànájọ mọ̀ ni a bá mọ bí wọ́n ṣe lọ àti tí wọ́n dánwò lọ́hùn àti tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ti dánwò sìn, a mọ̀ pé nǹkan dàrú sí i, kọ́lọ́mọjọ dàrú. Torí pé àníyàn tá gbé lọ Allahu alam, Ọlọ́run mọ̀ ju gbogbo wa lọ. Orílẹ̀-èdè wa pé ká jìnnà sábà dídá. Àmọ́ tí wọ́n lọ sí lọ́hùn, àwọn gangan fún àwọn mọ̀. Torí náà tí wọ́n fún tí gbogbo bí oníkùránì nǹkan tó ń sọ lẹ́yìn ìgbà náà lọ lọ́dẹ̀ ìsìn pé àwọn fẹ́ fún bàbá ní mẹ́sẹ̀jì àbí ìmọ̀ràn. Gbogbo nǹkan tí gbogbo ń padà ń sọ kò ń ṣe pé àníyàn rí ni wọ́n gbé lọ. Tèbí náà àwọn ọ̀gá wọn bóyá olómi tó kíá nítorí sọ ni pé gbogbo olùtàrí súnà bá ti di jẹ̀mọ́mù wọn, ìlú yẹn ò ní ṣe bákan, ìlú yẹn ò rí bákan ni. Ṣé báwọn yẹn náà fẹ́ fún bàbá nímọ̀ràn rẹ̀ ni? Àbí kí nǹkan lè dàrú? Ọlọ́run ní jó dàrú. Ẹni tí wọ́n rò pé wọ́n lè kó bẹ́ẹ̀ náà, Ọlọ́run ní gbà fún wọn lórí bàbá náà. Àtẹnìkọ̀ọ̀kan wa náà, assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. So, gba àwọn ọmọ al-Mubaraku yìí nìsín.
àwọn ọmọ yẹn wọn fẹ́ kàn ṣe oyé báyìí, so kò rí nǹkan kan sọ mọ́ ní kókó ọ̀rọ̀. So àwọn ọ̀rọ̀ tí máa ń pa àyàn láwọn ìmọ̀kan tí máa ń ṣe yẹn ó ti tán nígbà rẹ̀. So tẹ́ bá rí ń sọ gbogbo dédé tí ń ṣe náà ni kó mọ̀ para nǹkan ọ̀kan, àwọn nǹkan tó ti sọ bí ọdún méjì sẹ́yìn náà ni kó tún mọ̀ para rẹ̀. So àánú kì í pẹ́ lọ títì, àánú kì í pẹ́ lọ títì, kí Allah bá ẹ̀dá kó fọ́nà mọ́. So Allah bá ẹ̀dá ó tọ́ sọ́nà. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. So inshallah al-azim, ìwọ̀nba ohun tí mo fẹ́ sọ náà nìyẹn. Ẹ má dá wọn lóhùn, wọ́n ń bínú ẹ̀sán lọ́bàá ẹ̀dà ni. Àwọn ọmọkọ́mọ tó bá já sí pé yẹ̀pẹ̀ ni ìmáàmù yẹn ń polówó lórí mímbàrí Ògbómọ̀ṣọ́ yẹn sìn, inú wọn máa dùn ni o. Kódà ẹ̀rí àwọn ni wọ́n máa ṣe ìpè fún ọba yẹn, wallahi alazim. Àwọn ní bídíà ẹmà àwọn ẹni tá gbé láàrin wọn ni, so a bá wọn gbé àdàgbà láàrin wọn, a bá wọn já bá wọn mu. Tó bá já sí wípé ìmáàmù Ògbómọ̀ṣọ́ yẹn bá ń polówó ọṣẹ, àǹtú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí mímbàrí Ògbómọ̀ṣọ́, ó dé mi kìíní lójú wípé ṣé ẹ rí àwọn ọmọ ní bídíà, kódà èyí ọmọ ẹlẹ́nu ṣóńṣó ọmọ ONIQURANI yẹn, wallahi ó dájú pé yóò máa gbé ọba Ògbómọ̀ṣọ́, yóò máa gbé ṣépè, gbogbo wọn máa ṣépè fún un. Tàkà ní àfáàyàn bá jẹ́ni tí ń polówó ọṣẹ, tí ń polówó ìfẹ́nu wọn, orí wallahi wọn máa ṣe gbogbo ìtẹ́rí tó máa ONIQURANI yẹn sọ pé wọ́n ní ẹ̀kọ́ ìbá àgbàlagbà lò. Ọmọ ONIQURANI yẹn ìgbà tí mùdírù fi sọ pé Felix of Nola ní bẹ́nu kòtò, àbí Felix of Nola, òun ni aya ṣe kí ni, òun ni aya illatin suruhu sọ̀kalẹ̀ fún. Tí àfá oníkíjìpá wá sọ pé tọ́ ẹ má bú àwọn sàábẹ́ ànábì o, ẹ má ṣe kìíní kan o, àwọn sàábẹ́ ànábì èèyàn àpọ́nlé ni wọ́n o. Ọ̀rọ̀ tí àfá oníkíjìpá kàn sọnù, ọmọ burúkú yìí sì fò bọ́ta wallahi, ó sì bẹ̀rẹ̀ sí bú ẹni ẹlẹ́ni. Èyí al-MUBARAKU iná òun náà fò bọ́ta, ó sì bẹ̀rẹ̀ sí bú ẹni ẹlẹ́ni. Ẹni yóò tẹ́ kò dákọ̀ ọ̀gá wọn o. Ẹni ẹlẹ́ni kàn sọ pé àwọn sàábẹ́ ànábì ẹni àpọ́nlé ni. Adákùn sáwọn sàábẹ́ ànábì ìṣẹ́ ni àpọ́nlé ni, bó ti ẹ̀já sí pé àfọ́ ní kíjíbọ̀ àwọn náà orí ànú náà làwọn náà jọ wà pẹ̀lú gbogbo wọn. Oye, àmọ́ wọ́n sì fò bọ́ta, wọ́n bú ẹni ẹlẹ́ni, wọ́n sì ṣípè fẹ́ni ẹlẹ́ni. Èyí ọmọ al-MUBARAKU ìlú ẹ̀pẹ́ yùn, so òun tẹ̀ tún lébẹ́lì ẹni ẹlẹ́ni ní àfá aládò, so kò wà confident tó láti dákọ̀ àfá, láti dákọ̀ àfó ní kíjìpá láti máa sọ gbá àwọn ọ̀rọ̀ náà, ó ń fún àfá náà ní lóókọ. So kẹ́lẹ́bà mọ̀ pé tí ó bá já sí pé ọ̀rọ̀ tí àfá tọ́lá ń sọ lórí mímbàrí Ògbómọ̀ṣọ́
tó bá jẹ́ ohun tí ó bá ìlànà àánú àti ìṣìnà àwọn ọ̀tá lọ́bẹ̀ ẹ̀dà kéékèèké yìí mú ni wallahi wọ́n bú wọ́n sì lálàsí personality ọba Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ṣe rí wọn yìí láwọn tí wọ́n dá nǹkan kan mọ̀ yìí. So ẹ mọ̀ pé àwa ń tiwa ní àwa tún sọ pé so àwọn dìwé bí Imam Ògbómọ̀ṣọ́ ṣe àdírẹ́sì ọba náà, so àwa tún sọ náà àwọn ọ̀rọ̀ wáyé pé ó ní dìwé bí wọ́n ṣe àdírẹ́sì wọn tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé àwa tún sọ bẹ́ẹ̀ àbí àwọn sọ̀pọ̀tù wọn lórí rẹ̀. Àwọn eléyìí wọ́n ya gíran gan ṣùgbọ́n wọn markazi lọ́pọ̀lọpọ̀ wọn oníkùránì markazi ló ti kéwà àwọn tí wọ́n lépo lójú rárá àti rárá torí ẹ̀ láṣẹ máa ń tírìtì gbogbo wọn bákan náà. Oye so àwọn ò fa aṣọ ọba Ògbómọ̀ṣọ́ ya lẹ́sẹ̀kẹsẹ̀ ni kò sí tó kàn wọn rẹ́ nìkan kan débẹ̀. So olódò ara rẹ̀ ni wọ́n sọ fún wa pé àwọn sàlàfíà wọn lẹ́kọ̀ọ́ kankan pàápín àìlẹ́kọ̀ọ́ ara ẹ̀yàn wọn markazi ló parí sífà. So tó rẹ̀ ló já sí pé tá bá fẹ́ ṣe bẹ̀ fún gbogbo yín báyìí irú ọbẹ̀ tẹ́ máa ń ṣe jẹ fáwọn èèyàn láṣẹ fún yín ipò ẹ wá tọ̀ ò. So irin láfi gbá ni pẹ̀lú yín oye ká lọ́bẹ̀ ẹ̀dà kó fọ́nà mẹ́ kó sì jẹ́ kẹ́ mọ̀ òdodo ó sì jẹ́ kẹ́ mọ̀ pé kò yẹ kẹ́ máa parọ́ máwọn alùsúnnà tẹ́ bá sọ̀rọ̀ yín tẹ́ mẹ́rin kalẹ̀ àwọn tẹ́ bá ń sọ̀rọ̀ tẹ́ bá máa parọ́ máwọn alùsúnnà torí pé ẹ̀rí tẹ́yìn ò bá ti rẹ́rí náà irọ́ ni ó máa pa káàkiri ká lọ́bẹ̀ ẹ̀dà kó ṣàánú so kó má jẹ́ kí àwa bá wọn ṣe irú ìṣẹ̀mí bẹ̀. Wa hadha wa sallallahu wa sallama ala nabiyyihi wa ala alihi wa sahbihi ajma'in fa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. Please, what is opinion of Dr. Gbadebo and so what is opinion of Dr. Gbadebo and their contributions, that is, and their contributions. So, what is the opinion of Dr. Gbadebo and their contributions? Lọ béèrè lọ́wọ́ Dr. Gbadebo, ṣé mi ni Dr. Gbadebo ni? Àbí mi ń gbénu Dr. Gbadebo? Ṣé mi ń gbénu Dr. Sharof ni tó wá ń béèrè pé kí ni opinion Dr. Sharof? Àbí mi ni ẹnu Dr. Sharof tí ń sọ ohun tí ń bẹ nínú wọn? Lọ síbi ìdánilẹ́kọ̀ọ́ wọn kan kó lọ béèrè. Kó wá gbọ́ èsì tó yẹ kó gbà nínú lórí ọ̀rọ̀ rẹ̀. So àwọn ìbéèrè òṣì, so àwọn ìbéèrè tí ó lálàáfíà kankan. So ṣé ọ̀ranyàn ni kí Dr. Sharof dá sí? Amin wajibin an yaqula fihi doctor. Ṣé ọ̀ranyàn ni kí Dr. Sharof dá sí? Wọ́n sọ sí ọ̀ranyàn kọ́ náà. So àwa tán kan tá sọ̀rọ̀ gan kìí sọ ọ̀ranyàn. So èmi tí mo ń sọ èyí tí mo ń sọ yìí gan mo tún fọ́sára mi sọ nítorí kò sínú tí mo máa ń sọ. Bẹ́ẹ̀ ni kò sínú tí mo máa ń sọ. Ọlá ipá àwọn eléyìí wọ́n tún parọ́ kan tí ò ní ìwúlò kan nínú ọ̀rọ̀ wọn tó ẹ̀mọ̀ sí torí kò sínú tèmi máa ń sọ, kò sínú tèmi máa ń dá sí. Oye so mo kàn fọ́sára mi dá sí ni kò sínú tí mo máa ń ṣe kí ni. So Dr. Sharof is not Muslim. Lọ béèrè lọ́wọ́ wọn náà ṣé mi ló wà mọ́ ṣé mi ni Dr. Sharof ni? Ṣé mi ni Dr. Sharof ni tó wá ń béèrè lọ́wọ́ mi? So lọ síbi ìdánilẹ́kọ̀ọ́ ó ṣáà máa ń gbọ́ lecture wọn lórí rédíò wọ́n máa ń pè wọlé àbí ó lè pè wọlé sórí program wọn lórí rédíò kó béèrè náà. Oye àbó ń bẹ̀rù ni is your boss ibo láti yọ àpọ́ìntì pé bọ́ọ̀sì mi ni wọ́n. Àáfà ni wọ́n jẹ́ fún wa kìí ṣe boss. Àáfà olùmọ̀ àgbà àáfà àgbà olùmọ̀ ni wọ́n jẹ́ fún wa. Olùmọ̀ wa ni àáfà wa ni wọ́n. Àwọn òdì náà wọn a nífẹ̀ẹ́ wọn bàjẹ́bàjẹ́ gan ni o gidi gan ni o lórí òdodo a fẹ́ràn wọn gan àyè fi wọ́n ṣeré. Oye ipe bọ́ọ̀sì yun ó tún yẹpẹrẹ wọn nù sọ pé àáfà rẹ ni wọ́n jẹ́ sọ pé àáfà ìrẹ́ AHMAD YUSUF wọn jẹ́ àáfà wa ni wọ́n jẹ́ olùmọ̀ wa ni wọ́n jẹ́ bàbá wa tún ni wọ́n. So oye so bàbá wa tún ni wọ́n.
bàbá wa tún ni wọ́n, àáfàá wa, bàbá wa, olùmọ̀ wa. So bọ́ọ̀sì ń sìn, so ó tún bọ́ọ̀sì ó tún dídùkú wọn nù. Àní sọ pé àgbà olùmọ̀ wa ni wọ́n jẹ́. Kálọ̀ bẹ́ẹ̀rà kó bá ní ṣe ara fún wọn. Wallahi wọ́n wúlò fún ìsìláàmù púpọ̀ ní bàbá náà. Kálọ̀ bẹ́ẹ̀rà kó jẹ́ ká rí wọn pẹ́ lórí dáadáa. So tí Dr. Sharafu bá dá sí ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́, eléyìí wá jẹ́ gẹ́gẹ́ bí kíni. Ó wá sọ pé wọ́n yìí ṣe àfẹ́ẹ̀sìn. So why are you not correct person in normal manner? Ṣọ́mọ Markazi ní ẹni kí n lè fún ọ ní èsì tó nífẹ̀ẹ́ sí. Ṣọ́mọ Markazi ní ẹni àbí àwọn wo ló ń tẹ̀lé. Ṣọ́mọ Markazi ní àbíbò. O ní incorrect in good manner. Mo sọ wọ́n pé kó lọ bèèrè lọ́wọ́ Dr. Sharafu, ṣé mo bú ẹni bú ẹ náà? In sọ pé o gọ̀, in sọ pé o ya dìndìnrín, in sọ pé o ya wèrè, in nídi gbogbo yẹn. Mo ní kó lọ pè sórí ètò Dr. Sharafu kó bèèrè lọ́wọ́ wọn. Ló bá tán, tọ́yé, bọ́s. So ló bá parí, kò fàjà. Ìbéèrè ni mo sì ní kó lọ bèèrè lọ́wọ́ wọn. Àbí iṣẹ́ mi ni kí n máa sọ tí ń bẹ́nu wọn fún ọ ni. Èmi ṣàrínú ròdè. Mi sì wo ìpẹ̀ tí wọ́n sọ pé kí n bọ́ wo ìpẹ̀ wo tí ń bẹ́nu Dr. Sharafu. Àní lọ bèèrè lọ́wọ́ bàbá, ò ń bèèrè, ó ń dààmú ara rẹ̀. So ọ̀dà bushraka tuba laka. So bushraka pé mùsùlùmí ni ọ, àmọ́ gbìyànjú kó ṣe súnnà ṣá. Tí èèyàn bá jẹ́ mùsùlùmí yóò tún ṣe súnnà. So yóò tún fi hàn pé mùsùlùmí tó serious ni ẹ, mùsùlùmí tó máa ti ń ṣe ní ẹ, torí tó bá ṣe súnnà ó ṣe bídà, ó ṣe àdádálẹ̀. Imma an takuna musliman mubtadi'an wa imma an takuna musliman mustannan bi sunanin nabi. Nínú kó jẹ́ mùsùlùmí tí ń ṣe bídà, àbí kẹ́ kó jẹ́ mùsùlùmí tí ń fi súnà nabi ṣiṣẹ́. So ìkànnì méjì. So àmọ́ kò kàn sọ pé mùsùlùmí ni mí, irú mùsùlùmí o. Muslimun mustanni, mùsùlùmí tí ń tẹ̀lé súnà, àbí muslimun mubtadi', mùsùlùmí oníbídà. Máa tanra yín pẹ̀lú pé I'm a Muslim, I don't belong to any group. Allah bẹ́ẹ̀dá ó bá wa ṣe dáadáa fún Dr. Sharafu. Wallahi innahu la ni'ma li hadhihi al-umma. Ni'ma ni wọ́n jẹ́ fún al-umma. Allah bẹ́ẹ̀dá bá wa ṣe dáadáa fún. Ẹ má dá wọn lóhùn, àwọn rọ́bìtọ̀ yún àjọ mú nǹkan lẹ̀ fúnra wa dáadáa. So mo ń follow up àwọn ọ̀rọ̀ wọn yún insha Allah. Allah bẹ́ẹ̀dá kó ṣàánú. So ẹ jẹ́ ká parí ètò wa sí bíjàre. So ká save ìwọ̀nba dátà ta ní fún ìdánilẹ́kọ̀ọ́ tí a ṣì níwájú. Wa hadha wa sallallahu wa sallama ala nabiyyihi wa ala alihi wa sahbihi ajma'in. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.